because wọ́n feel ni kọ́ wọ́n ti lọ bá family ẹ̀ kó bá tiẹ̀ máa ṣe wúkọ̀ pẹ̀ kó sì ẹ̀ kọ́kọ́ tender apology fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kọ́ dẹ̀ yọ nínú pé kọ́ dẹ̀ ṣe disclaimer fún ó yẹ kó ṣe disclaimer fún Dami yẹn ni pé as from today she's no more part of Alaafin's kingdom. This is the letter that was dated December 15th fún Portable from Karo Jire Omo Odua Foundation, and they said this is a press release for immediate release. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá. Ẹ wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wò èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Àwọn àgbààgbà tí wọ́n ń bínú sí Portable lọ́wọ́ àwọn náà rán mi iṣẹ́ sí wọ́n rán mi iṣẹ́ sí Portable ni, and I want you people to call in and contribute nígbà máa dé stage yẹn. Wọ́n rán mi iṣẹ́ sí Portable ni. Thank you. Mo lọ wú jáde àwọn aṣọ ta kó sílé ta wò ta Amẹ́ríkà ò jẹ́ ká wò wọ́n kún wardrobe rẹpẹtẹ wọ́n kúnnú wardrobe. Mo kàn ní wọ́n jẹ́ ìwọ native lé Nìjẹ́rẹ́ native ló wù mí wọ̀. Mo miss those days where I can wear my ìró and bùbá when I'm going to shop, especially on Fridays. I do native on Fridays. Monday to Thursday I do corporate wears, but when it's Friday I go native. So I miss those days. Ká tó tún lè wọrú kan báyìí except you have party. I beg, America is $1. Anyway, good afternoon, everyone. Ekason. Nijekele Ipe. Yvonne, how are you? Ademola, please kindly help me to share this video. This is very important. Mo fẹ́ kí video yìí kó dé ọ̀dọ̀ Portable. If we have Olúwakẹ́mi Ṣódípọ̀, Ekason, ìyá mi, ẹ má bínú mo rí yín. Labi John, good afternoon. You stand with Portable. It's okay. Ọlọ́run ò ní jẹ́ ó ya wèrè. Ayọ̀ pọ̀rọ̀ ló ń bá Portable jà. Ayọ̀ pọ̀rọ̀. Let me lower this music. Ayọ̀ pọ̀rọ̀ ló ń bá Portable jà. Yẹmi Ọba, I'm fine o. Àlàáfíà ni o. Francis, good time. You watching from Houston, Texas. How are you? Good afternoon. Bọ́lájí Adéyẹmí, good afternoon. Olúwarántí Adùnọlá Ọláyẹlẹ́yìn Olóyè nìyẹn Bọ́lálẹ́yẹ Olóyè. So good afternoon, guys. Ọba Matthew, good afternoon, and thank you for coming. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share video. Please help me to share this video to get to Portable. If we could get him through another means, we would have done that. But I have a special message for Portable. In case many of you don't know what is going on, I'm sure a lot of Yoruba people know what is going on. Nǹkan tí wọ́n lè ṣe fún àwọn ọba ilẹ̀ míì. Aláàfin ò ń ṣe ẹni àrífín. Irrespective of bóyá wọ́n fẹ́ ọmọ kan wọn fẹ́ ọmọ kan. Ó tẹ́ ìyá àwọn ọmọ yẹn lọ́rùn náà ní kàn fẹ́ ọmọ wọn. Tí ó bá tẹ́ wọn lọ́rùn, wọn ò ní jẹ́ kó fẹ́ ọmọ wọn. Púpọ̀ nínú nǹkan is always from the parents. Okay? According to the story tá gbọ́, wọ́n ní Dami help ló wá lọ sọ́dọ̀ kábíyèsí. Bóyá òun ló wá ní kábíyèsí kí ó fẹ́ òun o, or bóyá kábíyèsí ló wá fẹ́. But the question I will ask is, where are the parents in all of this? Mo dẹ̀ gbọ́ nǹkan kan, I don't know how true it is, about the mother of the girl. Wípé kíní náà ń tà ní Ìbàdàn, Ògùn olóró. That's the only way I can put it. Sorry, I am going to do more of Yoruba, so ẹni bínú ni o.
I will come back later and do strictly English when I want to talk about the pastor. I'm talking about Toby interview with Pastor Freeze later on. But now, for now, I am talking on Portable and the disrespect of Portable to the throne of one of the highest throne in Yoruba land, which is the throne of the Alaafin of Oyo State. A lot of people are standing up, and a foundation, a corporate entity of Yoruba people called me today and said, Auntie, please, we need you to put this out there. Yesterday, I actually did a video, a short video, that I wanted to put out there and say, ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá, ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà Yorùbá, ṣé bẹ́ẹ̀ ṣe máa wo Portable lórí ọ̀rọ̀ yìí leléyìí? Tí gbogbo àwọn yòókù bá ní kò kan òun, kò kan wọ́n, kan lè ní ìpẹ̀ in the board, so that kò ní ṣẹlẹ̀ mọ́. Kíní ìbẹ̀rẹ̀ ní sometimes early this year or so, tí Portable àti Dami tán níjà. Òun àti Dami náà níjà. No, kò tí ìjà ń gbà yẹn. Gbàrà tó bẹ̀rẹ̀ sí ń fẹ́ Dami ló ti kọ́kọ́ bọ́ta. Ó ní ọba kan lọ, ó lóun lọ́ba tó wà in charge báyìí. Ó ní ọba kan ti kú, òun ti gba ipò ọba yẹn. Mo ní ìgbà yẹn mo ní irú ọ̀rọ̀ burúkú wo leléyìí lẹ́nu Portable. Ṣé tọjọ́ orí la fẹ́ sọ ni, àbí ti ipò tí bàbá yẹn tó occupy kí wọ́n tó lọ? For the first pé bàbá yẹn dẹ̀ ti kúrò, that office ó yìí wà ń bẹ̀, ó dẹ̀ wà very important. Tí the president ọba bá rò wípé kò ń ṣàwọn no disrespect, office yẹn gangan ni Portable disrespect. Problem wọn àti Dami, problem wọn nìyẹn, nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn. Because mo rí wípé instead of us saying the right thing, ká sọ the right thing, ọkọ àti ìyàwó jà, kò yẹ kó kàn wá. Ọkọ àti ìyàwó jà, orí àwọn méjèèjì burú, náà ṣe gbé ẹjọ́ wọn wá síta. Onídọ̀tí làwọn méjèèjì, náà ṣe gbé kọ̀ntọ̀kọ̀ntọ̀ tán wá sọ níta tán wá sọ. Because ó lè gbé, ó lè gbà ní Portable àti Dami. Dami alápámá ṣiṣẹ́, àtòbò jẹun. Ọmọ tí wọn ò kọ́ ní kékeré, torí mo ráwọn kan tó ń support ẹ̀. Ṣé ẹ̀yin máa train ọmọ tí yín, ọmọ obìnrin, kó jí níjì ayé, kó wá jẹ́ ọkùnrin, ló wá fẹ́ máa fi ṣe àtẹ̀gùn? Mentality burúkú ta ní as a people. Wípé tá bá ti bímọ obìnrin o, ó ti di bùkátà ọkùnrin tó bá ń fẹ́. That is a very warped mentality. Because mo gbọ́ táwọn kan sọ wípé òun fẹ́ single mother. Ó ti mọ̀ pé single mother yẹn àtọmọ ẹ ti di bùkátà ẹ. No. Tó bá fẹ́ take care up as bùkátà ni. Tí ó bá fẹ́ take care up as bùkátà, kò yẹ kó take care up as bùkátà. Because èèyàn kan ṣòlò àṣà ló bímọ yẹn fún. Ó kú òye ni. Ó ti di responsibility tiẹ̀ tó lọ́mọ. Ẹni tó bá wá ń fẹ́, tó bá wá ló máa ní pé yes, mo fẹ́ tọ́jú ọmọ yìí. Tí ó bá kò ṣe responsibility ẹ̀. Either bàbá ọmọ yẹn wà láyé, àbí bàbá ọmọ yẹn ti kú. Responsibility ẹni tó lọ́mọ ní kíní, but idea wípé tí ọkùnrin bá ti ń fẹ́ obìnrin ní society wa, àti obìnrin yẹn o, àti family ẹ o, àti gbogbo ẹbí ẹ o, wọ́n ti di bùkátà ọkùnrin yẹn. Ara nǹkan tó fi jẹ́ wípé generations sí ta wà ń sìn, obìnrin ló ń làlùyọjú ń sìn dáná ọkùnrin. Obìnrin, because obìnrin agbàǹbí, àwájọ gbogbo ẹ̀ pọ̀. Ṣọ́ọ̀ṣì kan lọkùnrin ní, ṣọ́ọ̀ṣì kan tọkùnrin yẹn dẹ̀ ní. Ọkùnrin torí ẹ̀ bá wá pé, torí ẹ̀ ò burú mọ́ tilẹ̀,
I'm on live show. Ó ṣe jẹ́ pé tí n bá ń ṣe show lẹ máa ń pè mí o. Ọkùnrin torí ẹ̀ bá wá pé àbí yìí torí ẹ̀ ò pé bíi ti Portable. Torí Portable rò pé òun lówó lọ́wọ́ ni. Owó ẹ̀ tí ó lówó lóòótọ́ bọ̀ télò ló ní lọ́wọ́. Èlò ni Portable ní lọ́wọ́. Mi ní kò ní o. Bọ̀ èlò ni Portable ní lọ́wọ́ tí ò bá ṣe pórí Portable burú mọ́ tilẹ̀. Tó wá rò pé kò séyàn bíi tòun. Òun náà wá ń ṣa obìnrin lọ́mọ kékeré ọjọ́ ẹ̀. Ó wá sọ obìnrin di aṣọ. Ìgbẹ̀yìn ló ń dolóko àdá. Báyọ̀ ọkùnrin ṣe ń bàjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. Bí ayé ọkùnrin ṣe ń bàjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. Nígbà tọkùnrin bá jí níjì ayé tó jẹ́ bùkátà obìnrin ló fẹ́ kó sáyà lọ́mọ kékeré. Kì í ṣe obìnrin kan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta. Ó wá sọ wọ́n di nǹkan tó fi ń tolé tó jẹ́ pé ìgbésẹ̀ tó fẹ́ gbé ní ayé ti ẹni yẹn. Problem òun àtòun òbí ẹ̀ nìyẹn. So pé wọn àti Dami pé wọ́n jọ jà. Òun àti Dami wọ́n jọ ṣe kinní kan, wọ́n dáwó fún Dami. Problem gbogbo wọn nìyẹn. Kán dáwó fún dọ́là kò kàn mí. But the disrespect tó fún Alaafin. Ìwọ tó ń text yẹn, if you are online, if you are watching me, I've tried to contact you yesterday, ò gbé call. So when I'm done, let's talk, please. Èèyàn mi lè mú afẹ́ bá sọ̀rọ̀ lé ní báyìí o. Disrespect Alaafin yẹn, ìyẹn là wá wà after. Torí tí wà àti orí wà àti ìyàwó ẹ̀ tó ló fẹ́, àwọn ìyàwó tó ń fẹ́, mi ìmọ̀ kan tán rí lára Portable in the first place. Mi ní kò ń ṣèyàn o. Mi ò ní kò ń ṣèyàn. Dami dẹ̀ rí kó ṣe rí kó tó fẹ́. So I am not going to be on the side of any of the two of them. Àwọn méjèèjì orí wọn burú ni. Ọmọ 20 something. That girl is 20 something. Ẹ̀yin tẹ́ sọ pé 30 something. The girl is 20 something. She is 20, I think 25 or 26. That girl is 25 or 26. Ọmọ 26 years. Ó ti ń jump from ọkùnrin kan sí kan. Ó ti ń jump from ọkùnrin kan sí kan. The same ọmọ tí Portable sọ wípé ó ń pàtẹ kíní fún àwọn èèyàn online. Òun lẹ́yìn kan side. Anyway, òbí tó bá lè side irú girl yẹn, ó ti hàn irú òbí tán jẹ́. Because why would you want to side a young girl of 20 something tí ó mọ̀ wípé àtẹ́lẹ̀ ọwọ́ pé there is pride kí obìnrin ṣe iṣẹ́ kó dẹ̀ ní tẹ́lọ́rùn ìwọ̀nba nǹkan tó bá wá ń ṣe. Kí obìnrin rò wípé kóun máa ta òbò kiri at that age, at 20 something, nígbà tó bá máa fi wọ 40, kí ló fẹ́ kùn lára ẹ̀? Tó bá máa fi wọ 40 years old, ìgbà mélòó ni 40 máa fi dé? She's already 26 or so. In another 3-4 years time, she will be 30. Kó tó lóhùn ṣẹ́jú pẹ́rẹ́, ó máa pé 40. If at the 20 something years of age, ó ti mọ̀ wípé kóun máa ta ara òun kiri, highest bidder. Ó rí Portable as highest bidder. Somebody said, ma, you are right, but if a man decides not to take care of his stepchild, how does he want to enjoy his relationship with the child's mother? That is, ṣó fẹ́ fẹ́ ìyá yẹn gangan ni àbí boyfriend, girlfriend. You know, the relationship with single mother, ó pé oríṣiríṣi. Relationship with single mother as concubine, as mistress, is not the same thing as relationship with single mother that a man marry. Tó bá marry ẹ̀, ó ti sọ the responsibility. Tí ó bá marry ẹ̀, kò ń ṣe responsibility. Tó bá wá marry ẹ̀ náà, tó ti ń sanwó lé, tó ń fún lówó oúnjẹ, ìwọ̀nba tó bá kùn kí lady yẹn náà ṣe. Bẹ́ẹ̀ ni. That is my own way of looking at things. Okay, if a man keep you in the house he's paying your house rent as a single mother or divorcee or widow, ó gba ilé fún ẹ, ó ń sanwó ilé yẹn, ó ń fún ẹ lówó oúnjẹ, ṣé kó tún máa sanwó school ọmọ ni? So kí wá ní responsibility tiẹ̀ tó dẹ̀ níyàwó mi? Kí ni responsibility obìnrin yẹn? And ọkùnrin yẹn níyàwó mi
àbí kò níyàwó mi. Mo béèrè ní o, èmi ò ní kọkùnrin kankan má ṣe o, mi ní kó má ṣe o. Ṣùgbọ́n àwọn ọkùnrin náà tán bá ṣe tán tí ò pé wọn èpè náà ń gbóbìnrin iṣẹ́ wọn ló lórí burúkú làwọn obìnrin yẹn. Àwọn obìnrin tí yín kan kìnìún kan. Amúnibú ni làwọn orú obìnrin tó bá ń jẹ́ kọkùnrin máa san bills òun 24/7 tó bá yẹ kó gbogbo bùkátà òun. Because tó máa bú gbogbo máa bú ìyàwó obìnrin tó ṣẹ̀wọ̀n gbogbo obìnrin náà máa kó pọ̀. Wọ́n lọ́wọ́ obìnrin yẹn user ni wọ́n ò wúlò wọn ò ṣe kinní kan. Ṣé wọ́n ní pé ayé tóbìnrin náà wá obìnrin náà ò gbọdọ̀ dá dúró níwọ̀nba ní tiẹ̀? Kí ló dé? Pé rí ayé tóbìnrin wá o obìnrin náà níwọ̀nba tiẹ̀ kò gbọdọ̀ wà responsible. Even kò jẹ́ married woman nínú ilé gan ká má ìwà sọ wípé ẹni yóò fẹ́ sínú ilé kò fẹ́ ní ṣùlọ́kà ó gbalé fún as a mistress. Ó gbalé fún ẹ as a mistress. Ó nílé tiẹ̀. Ó ń sanwó ilé. Ó ń fún ẹ lówó oúnjẹ. Ìwọ wá lè sanwó school ọmọ kó tún owó school ọmọ wá. Ẹ kúkú fọ̀bẹ sí wọn lọ́rùn gbà yẹn. Tó dẹ̀ níyàwó tiẹ̀ nílé, ìyàwó tó wá bímọ fún kò ní lè tọ́jú ìyàwó tó bímọ fún gangan nínú ilé, kò ní lè tọ́jú yẹn dáadáa. A máa wá deprive àwọn ọmọ tiẹ̀ tó bí láti tọ́jú ọmọ ẹlòmíì. At the end of the day, majority àwọn ọmọ yẹn tó yẹ pé bàbá wọn bá wà láyé, ẹ má bínú o, òótọ́ ọ̀rọ̀ ní kó má sọ òun o. Torí mo mọ̀ pé àwọn single mother pọ̀ lórí social media. Ẹ má bínú. Gbogbo alábíàmọ tàbí ọmọ ọkùnrin tàbí ọmọ obìnrin. Ẹ kọ́kọ́ fi àwọn ọkùnrin yẹn ṣírò pé tó bá jẹ́ ọmọ yín ọkùnrin ni kó fi responsibility ẹ̀ sílẹ̀ nínú ilé. Tó níyàwó, à ń sọ̀rọ̀ ẹni tó níyàwó ń sìn, yọ̀ǹgì. Ẹni tó níyàwó lèmi ń sọ. Ẹni tó níyàwó lèmi ń sọ. Because most of these men, ìyàwó tó wà nínú ilé wọn ló máa ń jẹ̀yẹ ẹ̀ jù. Wọ́n á deprive ẹ̀. Tó bá ń fún 100,000, ẹni tó ń fún 100,000 tẹ́lẹ̀, àsìkò tí ò bá ní, tí girlfriend ní ń fà, eléyìí ń fà, á wá pín owó, á máa wá sọ fún ìyàwó pé owó yìí ò pọ̀ púpọ̀. Kí ló dé tóbìnrin náà gbọ́dọ̀ ní owó tiẹ̀? Ẹni tó ti lè lóyún tó ti bímọ, you should be responsible financially. Tó bá ti lè bímọ, ìwọ tó mọ bó ṣe ń gbádùn kíní tá ń sọ yìí, tó mọ bó ṣe ń tẹ̀dí sílẹ̀, you should be responsible financially. Tó o bá ti ready, má ready. Ẹ jẹ́ ká kó àwọn younger ones wá yìí. If you are not ready, don't be ready. Now, fi rẹ̀ sí position ìyàwó inú ilé. Ìyàwó inú ilé o, ìwọ ni ìyàwó tó wà nínú ilé. Kò wá gbọ́ wípé ọkọ ẹ̀ owó tó yẹ kó fún ẹ, ó ń dá sí méje ó lọ fún girlfriend níta. Báwo ló ṣe máa feel? What is good for the geese is good for the gander. Before èmi máa ń fi nǹkan ṣírò ara mi ni, how will you feel? Àwa náà date married man ríra. Àríró eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Àbá married man rí. Mo date married man kan rí. Mi ò gbé bùkátà mi lé lórí. Mi ìgbélé lórí. Torí nǹkan ló kó bá ilé ayé mi. Òun kọ́ ló kó bá mi. Gbogbo nǹkan dẹ̀ kọ́ lówó. Tó o bá ready, má ready. Ìwọ tó bá bímọ, tí ọkọ bá wá fi ẹ́ sílẹ̀, bùkátà ọkọ ẹ làwọn mú ẹ, bàbá wọn ní. Èèyàn kò lè máa fi owó tí ẹ ṣe fàájì kó ní kí bàbá ọkùnrin mi máa bóun tọ́jú ọmọ náà. Take him to ibi yìí, wọ́n ń gbé wọn lọ sí kíní ní Nàìjíríà ò lè tò ní. Wọ́n á gbé wọn lọ sí welfare. Wọ́n lọ gba kí náà ń porúkọ tó owó kíní tó máa ń gbà fọ́mọ. Wọ́n kí náà ń porúkọ owó yẹn, ẹ jọ̀ọ́ ẹ rán mi létí. Kí náà ń powó tó máa ń gbà fún ọmọ tó bá separate níbí. Somebody ẹ jọ̀ọ́ ẹ rán mi létí. What is it called? You believe if you want to marry a single mother, that is if the man does not have another wife. Child support. Thank you. Thank you. Nigeria, mentality Nigeria ló ń sọ yẹn o sister mi. Mentality Nigeria tó ń sọ yẹn. Ṣó ń gbọ́ mi? Ipe tó bá fẹ́ single mother, ọmọ ẹ ti di bùkátà ẹ. Àwọn èèyàn fẹ́ single mother níbí. Child support wá lọ gbà lọ́wọ́ bàbá ọmọ yẹn níbi tó wà ní. Ìyẹn ò ní pé kí màá yẹn máa bọ̀. Kó má ra nǹkan fọ́mọ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Kò ní kó má ṣe, ṣùgbọ́n wá sọ wípé ọmọ yẹn ti di bùkátà tó ró fẹ́. Ó ṣe ń favor ni tó fi rò pé ó ti di bùkátà ẹ̀.
Social favor ni. If you marry a man, you have to marry. You should know all his bukata is now yours. No, his bukata is not his own. If he now decides to, it's okay. If he's capable, there are some people that are capable and they will do it. It is good if they can do it. But if you bá lè ṣe, ẹni tí ó ti tọ́jú inú ilé ẹ̀, tó wá ń fọ́n owó kiri, if you are the woman that is married to such man, tó wá rí pé ń fọ́n owó kiri níta, tó bá dojú ẹ̀, wọ́n máa fi wọ́n sílẹ̀ gbẹ̀yìn ní now. Majority wọn kò end in marriage. Èyí tó bá dé end in marriage, tó bá dé stage kan, my woman yẹn tó stabilize it, á wò pé wo kó rẹ lọ sọ́hùn, èyí lọ padà lọ bá yàwó ẹ̀. No be today now. Ṣé mọ̀ pé page tèmi real talk ni. So ẹ má bínú. Ọ̀rọ̀ ní ká má sọ nǹkan tó bá jẹ́ òótọ́. Ní bínú ni. Tó bá tójú ẹ̀, kò sẹ́ni tó ń takú ti ẹni tó níyàwó síbì kan now. Tó dẹ̀ mọ̀ pé nǹkan tó fẹ́ kò fún ẹ. Ìmí gan majority wọn don't even marry you. So we are talking about ẹni tó ti níyàwó, bí irú ti Portable. You know we are using Portable as kìnísìn. Oníyàwó sílé, ó wá lọ gbalé síbì kan. Ó wá lọ náwó, ara wa ń kun ẹ́. So ẹ wo gbogbo question tẹ́ fẹ́ máa bi mí yẹn, ìyẹn kọ́ mo bá wá, ẹ má bínú. Ẹ jẹ́ ká ka nǹkan tí mo fẹ́ ní mo bá wá. So this message is to Portable, please. If you ẹ bá mi share kó kan Portable lára. Lẹ́tà tán ní kí n bá wọn kà fún lélẹ̀ pé nǹkan tó sọ o, ó máa kàn dín nínú iyọ̀. Wípé nǹkan tó sọ tó bá bá rí a single mother, so ṣòkòtò ẹ kó le. Ìyá mi, tó bá bá rí a single mother, so ṣòkòtò ẹ kó le. Kò cut coat ẹ according to your size. Nǹkan tẹ́ ṣe ń fojú rí rẹ́dẹ̀rẹ́dẹ́ nìyẹn. Hold your head up. Being a single mother is not a big deal. So ṣòkòtò ẹ kó le. Bó jẹ́ room and parlour ló lè rent ẹ níwọ̀nba, kó máa manage life ẹ, tó máa fi struggle ẹ through. Tó bá wá rọ́kùnrin tó fẹ́ is okay. What if the father of the kid is nowhere to be found? Wá lọ, find the father. Èèyàn kan ló lóyún fún now. What do you mean is nowhere to be found? Ó yẹ kó sá lọ nìyẹn. Is nowhere to be found, but tọ́mọ bá dàgbà, it will now come out, àbí? Some men do it purposely. Wọ́n sá lọ. It's because Nigeria is the way it is. Wọ́n sá lọ, obìnrin á wá tọ́jú ọmọ yẹn tán. Á wá dìgbà ọkọ àwòkéyàn kan ti bá wọn tọ́jú ọmọ yẹn tán. Tó bá wá dìgbà tó jẹ́ wípé ó yẹ kí ẹni tó tọ́jú ọmọ kó ṣèṣe bàbá. Ìgbà ẹni máa yá wá yọjú. Á wá yọjú. Á wá ní I'm the father. Àbí? Ìgbà yìí ló máa mọ̀ pé òun lòun tọ́jú ọmọ. Àmì ló máa mú ló rántí pé òun lòun bímọ. Ẹni tó ti wá fi ọmọ ṣọmọ, á wá ṣàṣe dànù. Kò yẹ ṣe máa ṣẹlẹ̀ anyhow. Anyway, èmi ti wèèyàn kan tó ní stroke from there. There is nothing bad if the woman can really do it very well. Ọwọ́ obìnrin náà ló máa ń wà sí jù. Ọwọ́ obìnrin ló pọ̀ sí jù. Ni fault yẹn ti máa ń wá. Because at that time, by then, that child will tell you, this is my father. There is something about blood. Àfi tí ọmọ yẹn ò fẹ́ bá ṣe. Wọ́n bínú sí gidi gan. Kí ni mo So they sent this letter to me. Ẹ bá mi share. If we can reach him, wọ́n á ti reach ẹ. But wọ́n ní wọn ò lè reach ẹ. Màá yìí repost letter yẹn síta. So this is the letter that was dated December 15th. Fún Portable from Karo Jire Ọmọ Oòduà Foundation.
And they said this is a press release for immediate release. Karo Jire Omo Odua Foundation condemn, Habib Okikiola Badmus, also known as Portable, for malicious defamation of the late Yoruba royal father Ikuba Bayeye Alaafin Oyo, His Imperial Majesty Lamidi Olaiwola Adeyemi III. The Karo Jire Omo Odua strongly condemns the recent video released by Portable, which contains malicious and defamatory statements against his girlfriend, Queen Dami, the estranged wife of the late Alaafin Oyo, King Lamidi Adeyemi. Portable claim in the video are not only frivolous. Oyinbo you pọ̀ díẹ̀ o. Again, change the glasses in me. Sorry, let me clean these glasses. Urojo ati clean and not shame it, but let me quickly clean it. I can't see that grammar. Then for write the letter in Yoruba, English you know fi call. Yoruba no dey fi call lóòótọ́. But bon ṣe call ni mo ṣe nka yẹn. A dẹ̀ tún máa gbé bọ́ta, ẹ bá wa share. I see one grammar way strong. Make I use my glasses so I can see well. Portable claim in the video are not only frivolous, egregious, and preposterous, but also damaging to the Yoruba anthropology and culture. His statements have brought disrespect to the highly revered late Yoruba royal family and his family. We demand that Portable immediately tender unreserved apology to the Yoruba people, the kings, the Alaafin, the chiefs, the Oyemesi, and the family members on all social media platforms and newspaper. Withdraw the defamatory video from all the social network. Failure to comply with this demand may lead to further action. Portable video has the potential to cause unrest in Nigeria, particularly in the southwestern region, which is true. Hopefully, Portable knows it. Oyo. I learned that he has a program in Ibadan next month. Failure to comply with these demands may lead to further action. Portable video has the potential to cause unrest in Nigeria, particularly the southwestern region. We urge Nigerian authorities to take necessary action against Portable for his malicious and defamatory statements. The Karo Jire Omo Odua will continue to promote and protect Yoruba culture, tradition, and heritage. Signed by Ashiwaju Olu Manyugbe, the Ashiwaju of the Karo Jire Omo Odua. So we saw a video apologizing. Somebody said I saw it. That was not an apology, and I will play that video for you. That was even trying to mock them. I saw that video, I reposted, and I said Portable is apologizing. That was not an apology. And I will let you guys to listen to it. And hopefully keep Portable kori video yi. And that's why I'm doing it in Yoruba. But Portable, ó ti gungi kọjá ewé o. Ó ti gun igi kọjá ewé. Ó ní láti ṣe the real and true apology. This is not apology to Ibadan people now. Ẹ bá mi share video ikododo. Video to post ilele Maria yeke gbo. This is not apology to Ibadan people, but to that throne, gangan. Ó ní láti apologize for that throne because throne yẹn kọ́ ló ṣe. He doesn't have any business with that throne. He doesn't have any business with Alaafin. This is the video. Nǹkan tó sọ lélẹ̀. Ẹ̀yin bá ti mi ní Ìbàdàn, ẹ má bínú. Lọ́rọ̀ POP level yẹn, POP stuff. Ẹ má bínú. Ó ní bí mo ṣe sọ ọ̀rọ̀ bínú ni ẹ mọ́ mo sọ. Mo fẹ́ sọ pé nílé bàbá ọmọ yẹn kò sí POP bẹ́ẹ̀. Ìgbé ilé yẹn, ilé ibi tó gbé wọn ní POP. Ó ti yé yín, ẹ má bínú dẹ̀. Mo fẹ́ la àwọn ọmọ Ìbàdàn náà lójú nọ́mà.
àwọn létí ò ní pop kẹmẹ lọ ṣé ń gbọ́ pop sí. mi ò tiẹ̀ kàn mí. èmi náà onílé kan tí mo ra lé yẹn kò ní pop mo wó rí ẹ mo yọ pàánù ẹ mo fi pop sí kò ṣe é bú o ẹ̀yin bá sì ní nìbàdàn. It was not an apology video. mo bú ọmọ yẹn nígbà tó ní ẹ̀yin ilé kí ni mo gbà fóun ìgbẹ́ kí ni mo bá sọ pé lóyún burúkú show me your daddy house nígbà tí mo dé lọ́wọ́ orí máàpù lóòótọ́ ilé pánù fúlù ìbàdàn ọlọ́ṣàánú ìbàdàn ni ṣe tún gbọ́ ìyẹn ọ̀tọ̀. ṣé apology nàbí mockery. ẹ̀yin bá ti mi sẹ́mọ̀ gbogbo ni mí ni mo fún ṣé ń gbọ́. ìbàdàn lókìkí ni mo tún wá fún àwọn tó ń ṣe pop ṣé ń gbọ́. oúnjẹ ìbàdàn pa àwọn ọmọ yẹn náà. Bàbá yìí ti yín kọ́ là ń gbọ́ jèrè báwo ló ṣe bọ́ síbẹ̀. àwọn àdókò àmàlẹ́ jẹ́ àwọn máa sọ pé kí ni ìwé kan gbé mọ́tò sí ẹ̀ǹdì ìwọ tó fà tẹ́tẹ́ ẹ̀ǹdì èmi gẹ̀dẹ̀ rẹ̀ ó ṣàmófi tẹ́ ẹ̀ǹdì máa gbé mọ́tò sí ẹ̀ǹdì kó sá lọ ẹ má wò ó kẹ́rù ó kó o pẹ̀ ìgbà tí mo fẹ́ gbalé fún ilé pop ló sọ póun ní ìdì mo dẹ̀ wo ìbàdàn máàpù ìbàdàn tó ti wá kò sí pop bẹ́ẹ̀ gbogbo ọ̀yọ́ sáìdì ọ̀yọ́ ẹ má bínú. ṣé ń gbọ́ ṣẹ́. káwọn pop people kọ́ lọ gbàgbóró kọ́ máa jẹun lọ. so ìgbà tí mo wá gba ṣọ́ọ̀bù onípáànù fún ló bá bú mi. wọ́n ní ilé ìgbà tí wọ́n fi ṣe pop sọ́ńdà páànù. rẹ̀ sí. ṣé ń gbọ́. nílé wọn wọn ní pop yẹn ni òun ni mò ń bá wí. sẹ́yìn ni mò ń bá wí ni. ṣé tó bá yá wọ́n ní pé àwọn ọ̀yọ́ á. ẹ̀yin bá ń sinmi jẹ́. ẹ̀yin bá ń sinmi ẹ má bínú ẹ̀yin bá ń sinmi nìbàdàn. ẹ̀yin bá ń sinmi. From NASA's launch pads to Hollywood's top studios. ṣé apology nìyẹn? àwọn ará Ìbàdàn ó ní àwọn ará Ìbàdàn ó ní lórí ọ̀rọ̀ pop kan má bínú. He was not apologizing. He was even still mocking them. Kò apologize. Ó tún mọ́ọ̀kì wọn ni. Ti Ìbàdàn yẹn kọ́ wá kọ́ ní issue other than àwọn Aláàfin Oyo State, they are demanding a public apology for ridiculing the throne of Alaafin. Nǹkan tó wà nílẹ̀ nìyẹn. And I think everybody tó bá wà connected, sorry, ó ti ń sọ̀rọ̀ lọ. Advert kan ló wọlé ni mo ṣe stop ẹ̀. ọmọ banana ló dún nọ́mà àwọn ilé tí ó ní pop kẹmẹ lọ fi pop sí. Ó yẹ kán lu ọmọkùnrin lálùsáré ni pẹ̀lẹ́nu ẹ̀ tó máa ń ṣe wọ́nranwọ̀nran yìí. mo wó rí ẹ mo yọ pàánù ẹ mo fi pop sí kò ṣe é bú o ẹ̀yin bá sì mí nìbàdàn ẹ máa lọ lo pop sí lẹ́yìn mo bú ọmọ yẹn nígbà tó ní ẹ̀yin ilé kí ni mo gbà fóun ìgbẹ́ kí ni mo bá sọ pé lóyún burúkú show me your daddy house nígbà tí mo dé lọ́wọ́ orí máàpù lóòótọ́ ilé pánù fúlù ìbàdàn ọlọ́ṣàánú ìbàdàn ni ẹ pé nọ́mà ìyẹn ọ̀tọ̀. ṣé èèyàn kan lè sọrú eléyìí sí àwọn níbí ni. Túndé Bẹ́rì àti Sàló kúdà ìsí àbí aláìrùn onóhùnkúrí àkúdàlàyé Sàló ọlọ́yìn burúkú ìwọ́dá pé ìwọ fake life tó gba fake life 50 million ìyẹn ọ̀tọ̀ òun lè kó ò lè bímọ àtọ́ ẹ̀ òdọ́mọ́ dérú ẹ ló wá ń dá sọ̀rọ̀ mi òòrùn aṣọ ẹ tó ya ìwọ tí spinal cord yẹn ti kán ìwọ tó ìgbà tó wà lórí bẹ́ẹ̀dì wọ́n bẹ́ẹ̀ dó gbogbo òbu ẹ bẹ́ẹ̀ dúró àwọn gẹ́bẹ̀ẹ́dì ẹ pa lórí burúkú ìwọ tátọ̀ ò lè dọ́mọ́ nígbà yẹn gan tó tí ì di pé wọ́n tí náà kí ẹ òun náà kí àtọ́ ẹ òdọ́mọ́ ìgbà tó wá náà kí ẹ tó ti kán. Honestly, nobody is saying he should not fight that lady. They can fight. Why bring Alaafin? Why tó gbé Alaafin sínú kéèsì yẹn? Kí ló kún Alaafin nínú kéèsì yẹn? Túndé Bẹ́rì àti Sàló kúdà ìsí àbí aláìrùn onóhùnkúrí. Ó bẹ̀rẹ̀ madness. He immediately started dating that lady. Ló ti bẹ̀rẹ̀. This should not slide. Ó yẹ kán lù ú ní àlùsáré. Àgbáni anybody ò lè kọ́ anybody láyà jẹ. Ìwọ tó bá mọ̀ pé ó ń dùn ẹ̀ pé èdè fẹ́yìn dé POP lẹ́yìn túpà. So fún ṣe ti rí pé kò ń ṣe apology. Even though a sọ pé portable tenders apology. At least everybody can hear now pé kò ń ṣe apology. Alaafin
Gbẹ́nu òṣì sọ́hùn ó ní kọ̀tọ̀kọ̀tọ̀ wọn. Ó ní wọ́n ìwọ ló máa kọ́kọ́ lówó ni. Èló gan ni Portable nítorí Ọlọ́run. Èló ni Portable ni tí ò bá ń ṣe onídọ̀tí tí Aláàfin fẹ́. Ìyẹn girl Dami yẹn. Tí ò bá ń ṣe onídọ̀tí ọmọ yẹn náà. Èló ni Portable ní lẹ́nu lọ́wọ́ tó ń pariwo POP. Ṣé POP wá jẹ́ lé ni? Tí òun àtàláàfin kan náà ń jà o. Òun àtàláàfin ò ní problem wọn ò mọ̀ rí o. And the next thing is to start attacking that road anytime tó bá ti ní problem pẹ̀lú girl yìí. Immediately tó ti bẹ̀rẹ̀ sí ń date ẹ̀. Ẹ bá mi share video ìkódọ̀ rẹ̀ Portable. The Oyos are asking you for apology. You have to apologize for Oyo indigents to that throne, to desecrate, to rub in the mud. Wọ́n sọ wípé ó ń bọ̀ ní kí ló ń jẹ́ Ìbàdàn. Tí ẹ̀yin ará Ìbàdàn bá fi lè gba Portable kó wá kọrin níbẹ̀ yẹn, tó bá fi lè wọ Ìbàdàn, then big shame on you. Kò sí Portable ò ní right àti wọ Ìbàdàn mọ́ láti wá ṣe anything níbẹ̀ except tó bá lè tender public apology. Ẹ má jẹ́ kí eléyìí slide. Ẹ má jẹ́ kí eléyìí slide. Irú kọ̀tọ̀kọ̀tọ̀ wo nìyẹn? Ẹ gbọ́ nǹkan tó sọ nípa Aláàfin now. God bless you, Bombay person. Ta ló sọ pé no? Light captain, thank you very much. Àtòun àti Dami. Where is our tradition? Where is our tradition? Àtòun àti Dami. Irú Dami yẹn, irú àwọn family house ẹ̀, ó yẹ kán ti lọ síbẹ̀. Gbogbo ẹ̀yin afọbajẹ Ọ̀yọ́ state, ẹ̀yin afọbajẹ Aláàfin, ẹ dẹ̀ ń wò. Ó yẹ kẹ́ ti call àwọn parent Dami fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Toro ngangan ló gbé ìdọ̀tí wá bá Aláàfin. Dami gangan ló gbé ìdọ̀tí yìí wá bá Aláàfin. Tó bá ń rìn, tí ò bá rìn ní bèbè ìdọ̀tí, wọn ò ní tí tó hàn ní gbárẹ̀ gbé ìdọ̀tí wá sí ọ̀dọ̀ Aláàfin. Ṣé Aláàfin wá kéré nínú àwọn ọba ni? Ṣé Ọ̀yọ́ wá kéré nínú ilẹ̀ Yorùbá ni? Ṣé Aláàfin wá jẹ́ ọba tó fi ń wọ́ ilẹ̀ nílẹ̀ Yorùbá? Tírú Portable. Fídíò ẹ̀yẹn tún dà. Mo ń bọ̀ o. Ẹgbẹ́ ń bígun. Irú Portable of all people. Alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ bọ́ta. Ọba kan ti lọ, òun lọba tó step in. Ni mo ní rọ̀rọ̀ òṣìwò lọmọ yìí ń sọ yìí. Ó ṣe yẹn ó mu jẹ. Ló ṣe tú bọ́ta ló tún ṣe sọ yìí tó sọ. Ṣé kábíyèsí ló ní kí Dami kẹ́rù kúrò ńlé ni? Ṣáláàfin tó ti lọ ló ní kó kẹ́rù kúrò ńlé. Ẹ̀yin ọmọ Aláàfin, ẹ̀yin ọmọ bàbá náà dẹ̀ ń wò. Lẹ́tà ló máa jẹ. Lẹ́tà lẹ nídìí látọ̀dọ̀ lọ́ọ̀yà yín. Kẹ́ gbé lọ sí court. Shame on you tẹ́ ẹ bá ṣe. Big shame on you tẹ́ ẹ bá dìde sórí ọ̀rọ̀ yìí. Kó withdraw statement yẹn. Kí Dami náà wá bọ́ta. Kí Dami náà tender apology. Ẹ disgrace gbogbo ọmọ Ọ̀yọ́ state. Ẹ kó ìdọ̀tí rẹ́ gbogbo ọmọ Ọ̀yọ́ state. Àtòun àti Dami àti papa àti family Dami. Àwọn ìyá tó bímọ òṣì tí wọ́n tọ́. Tó bí ọmọ tó ń tòbò jẹun. Tó bí ọmọ tí ò mọ̀ wípé apáná fi ń ṣiṣẹ́. Tó bí ọmọ tó fi wípé fine face òun lòun máa ta kiri. Kó tà á. Ẹ sọ fún wípé kó má ever dárúkọ Aláàfin sí orúkọ ẹ̀ mọ́. Kẹ́ yọ orúkọ yín. Ẹ gbọ́.
ẹ gbọ́rọ̀. ẹ̀yin bá sì mi kò dá mi lò kó ló sówó palace. ṣé ń gbọ́ ṣẹ́. ìyẹn lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. ṣé ń gbọ́. yẹn lé ọba kọ́lọ́ ń fà ń ká ọ. kí ló kàn pẹ̀lú Aláàfin. ló kó ló sówó palace. ó ní wọn ọ̀gbọ́dọ̀. wèrè lọ́mọkùnrin yìí o. ó wá fi àwọn gáàsì yẹn ṣe polygamy. ó wá fi wọ́n ṣé ń gbọ́ ṣẹ́. ó fi wọ́n láwọn ìyálé ẹ̀ débi pé wọ́n á bá a fà. ó ní bàtà àwọn ìyálé òun máa lọ ń dókòó gbòòrò. ṣé ń gbọ́rọ̀. ìkọ́tà mi ṣẹ̀ṣẹ̀ ìdálé ibẹ̀ nìyẹn pé bàbá ti dàgbà. ṣé ń gbọ́. bọ̀wọ́ ní bàbá ló lọ ọmọ owó òun o. ìlà èmi ni mò ń rán mọ́ skul ni mò ń ṣe gbogbo ẹ̀. ó fẹ́ palẹ̀ mi jẹ́ fẹ́ bọ́lọ̀ mi já gbogbo àwọn gẹ́fẹ̀dì ló ti lé dànù. ó lé ìyàwó dànù lọ́lọ́ ní kí àwọn ìyàwó mi má lọ. ó ṣe polygamy. olórí burúkú olóbùsán. àwọn òbí ẹ wọ́n máa ké fún ẹ báyìí ni because they are not proud of you. ó ṣẹ̀sín lọ́dọ̀ ọba àkọ́kọ́ ojú ẹsẹ̀. ẹ̀yin bá sì mi kú idá mélòó kọ́ ló sówó palace. ìyẹn lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. yẹn lé. mò ń bọ̀ fún fídíò yẹn mò ń bọ̀. ẹjọ́ ṣáláàfin ló kẹ́rù kúrò ní ilé ni. kí ló kan Aláàfin nínú ọ̀rọ̀ yẹn tó ń pariwo Aláàfin. Portable ó fúrì kí fídíò yìí dọ́jú ẹ. ẹ̀yin ará Ọ̀yọ́ ará Ìbàdàn wọ́n ní ó ní program ó ló ní show lọ́dọ̀ yín ẹ̀ẹ́dẹ́ ìgbà kó wọlé. àwọn ìyàwó tí wọn ò tún bá ní problem ó tún kà wọ́n mọ́rọ̀ pé gbogbo wọn náà ń ṣolóṣó. ẹ̀ẹ́dẹ̀ wo Portable anyway lẹ́tà tán ní kí n bá kà sí gbòòrò in case tí ò bá rí la bá kà yẹn. wọ́n ní kó tender apology Portable tí ò bá fẹ́ kàn dín nínú iyọ̀. sórí gúlégúlé ẹ yẹn wọ́n ní ilẹ̀ tó yọ̀ ilẹ̀ tó tutù àmì ilẹ̀ gbígbẹ́ ń yọ̀ ká má ìwásọ̀ yìí tó tutù. sórí gúlégúlé ẹ yẹn ọlọ́ọ̀má ìkó yẹ kó wò ló máa bá yára ẹ jẹ́. gbogbo èèyàn dẹ̀ ń pariwo pé ẹ ká blame Aláàfin tó fọ́ ọmọ kékeré ṣé Jamiu nìkan ni ọmọ kékeré tán fẹ́ ni àbí àtọ́jọ́ táláyé ti dáyé làwọn bá ti ń fẹ́ even though I don't support it too. ya lọ bá family Dami kẹ lọ sí ilé wọn kẹ kó delegate lọ bá wọn nílé family Dami. nǹkan tí òyìn kẹ̀kẹ́ bùgá sí lẹ máa bùgá sí. ṣé èèyàn kan jẹ́ sọ̀rọ̀ bí àwọn Queen of England kan sọ̀rọ̀ wọn yàmàyàmà níbi tán wà. ṣé wọ́n jẹ́ sọ̀rọ̀ wọn yàmàyàmà níbẹ̀ pẹ̀lú bọ́n ṣe náà ní freedom of speech tó ń bẹ̀. wàá sọ̀rọ̀ Queen of England anyhow. kò rí kan ṣèdọ̀tí gan wọn bí eré. mo ń bọ̀ o. mo wá fún fídíò yẹn ni gbogbo ẹ̀kọ́ lèmi post sọ́dọ̀ mi mo wá get ẹ̀ létà. àṣìkò ọmọ ó ní wọ̀nranwọ̀nran ẹ̀dá. ǹjẹ́ òun kọ́ ni. ọmọ ń kó lọ́yọ̀ ọmọ náà dókó lẹ́kọ̀ọ́ ìyẹn àwọn mìsíṣà tó invite Aláàfin Ọ̀yọ́ invite àwọn ọ̀rẹ́ ọba ló ń dó wọn. alágbàkó ó lẹ́mí. Yes, nobody can talk of Oba of being like that láíláí. ọmọ òfò gbẹ́nu òṣì sọ́hùn àwọn onídọ̀tí ọmọ onídọ̀tí onídọ̀tí. kí ni mo fẹ́ fi irun bàbá yẹn ṣe? òkè bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá. ẹ̀kọ́ ní eléyìí fẹ́ yan ọkùnrin tó yẹ kó kò sí obìnrin tẹ̀ lè kú mọ́lẹ̀. àdópa àdófẹ́kù àdóṣẹ́yìn ó máa ń ṣe. What do you mean? What do you mean? Aduni, stop emphasizing on Alaafin. Alaafin's issue is not important in this matter. Tita ló wá matter. Kí ló kan Alaafin nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀? What do you mean? Will you leave my page?
Okay, ìgbà tó wọ́n pé t'Aláàfin ò sí ńbẹ̀, why tó bring Aláàfin sínú ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ àwọn ìyàwó yòókù tó wà ńbẹ̀ tó ń sọ̀rọ̀ bàbá yẹn náà ṣáwọn náà bá ní problem ni ṣé àwọn náà bá ní problem tó dárúkọ wọn mọ́rọ̀ ṣé àwọn náà bá ní problem àwọn ní dami tó ń date àwọn wèrè méjì onídọ̀tí olóṣì aláìbàjẹ́ ó ní pé mi ò lóyún ń lo ṣe ọmọ kọ́mọ ẹlẹ́nu pẹ́yẹpẹ́yẹ onídọ̀tí ọmọ ẹ̀kọ́ lélẹ́ ìfẹ́ yan ọkùnrin fẹ́ kókò síbi tẹ̀ lè tí kíní yín bọ̀ nonsense. ó máa ń fi Ọ̀yọ́ lẹ̀ ó máa lọ jókòó lẹ́kọ̀ọ́ ó máa Ìbàdàn kọjá gbogbo àwọn olórin tí Aláàfin ṣé ń gbọ́ṣẹ́ kọ́ wá ṣe àjọyọ̀ gbogbo wọn lè lọ́jọ́ lẹ́kọ̀ọ́ gbogbo àṣírí ẹni mo rí lórí fóònù ẹ̀ gbogbo ẹni máa tú. Any sùúrù o. Somebody said this same dummy is with Mandy Kiss on shows today on how to start hook up. The dummy is not remorseful. Because on feel any. Kọ́ náà ti lọ bá family ẹ̀. Kó bá tiẹ̀ máa ṣe hook up ẹ̀. Kó sì ẹ̀ kọ́kọ́ tender apology fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Kọ́ dẹ̀ yọ nínú pé kọ́ dẹ̀ ṣe disclaimer fún. Ó yẹ kó ṣe disclaimer fún dummy yẹn ni pé as from today she's no more part of Alaafin's kingdom. Only pe queen now. Come strip of that queen. I should activate blocking mode. Okay. Anybody tebari tó bá sọ nǹkan pé fi ready edi sí. Ayé tó fẹ́ live ti ẹ nìyẹn. Kó máa tẹ̀lé Mandy Kiss, kó tẹ̀lé anybody. But come strip of that queen and that office of pé ó ṣe kíní pẹ̀lú kábíyèsí. Pé wọn ò dẹ̀ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ẹ̀. Débi pé wọ́n á gbọ́ lọ́dọ̀ ẹni tó bá ń fẹ́. Fún rẹ̀ ló máa sọ ìfẹ́ ẹni tó bá fẹ́ pé irú ẹ̀ má gbọ́rọ̀ Aláàfin sọ̀rọ̀ èmi àti ẹ̀yin tá a bá ń fẹ́ra wa o. Á dẹ̀ ṣọ́ nǹkan tó máa sọ jáde. Á ṣọ́ nǹkan tó máa sọ jáde. Àwọn aṣièrè méjì. Jásọ́ọ̀bù yẹn dànù ọ̀dọ́ ti bímọ gan-an ilé gbé. Jásọ́ọ̀bù dànù wéré. Jásọ́ọ̀bù wéré. Ẹ̀yin tẹ́ bímọ fún mi ẹ máa ṣọpẹ́ o mo tún èmi tẹ́ pẹ́ lómi bímọ kan kò ilé gbé. olórí burúkú ẹ onípèmí ni mo mẹ́sẹ̀jì ẹ alágbàkó ṣé wọ́n kọ́ lọ́wọ́ DM mi wá mo mẹ́ tó ń jẹ́ pọ́tébù ṣe nǹkan tí mo mọ̀ ẹ́ sí wèrè olórí lọ́sọ̀ ni mo mọ̀ ẹ́ pé bóyá ẹni tó tiẹ̀ ní kínní àtìgbà tí mo dẹ̀ ti wà pẹ̀lú ẹ lòkìkí ẹ ti padà ń kàn ayé ẹ̀ máa bàjẹ́ ní pọ́tébù. mo pìtì wípé olóṣèlóṣe kiri mo wá gbé sílé ẹ̀rù mi bà ọwọ́ mi wọ̀ bàbá tí mo ní mi ṣe máa lọ kò rọ́mọ bí olóṣèlóṣe kiri online wife. ó sọ fún mi ó kì í sìn olórí burúkú lòun máa lò mí olóhùn máa gbégbá lé mi lórí ṣé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn fámìlì. abẹ́rẹ́ ayé báyìí. kí gbọ́ pé mo ti kú pé ara ìpè kọ́ ló má jẹ́ kí n kú. ẹgbà mi mo níyàwó lé o. àwọn ìyàwó mi dẹ̀ ti bímọ lórí burúkú wọn mórè mo ní bẹ́ẹ̀ lè ti gbá mò ń wá ẹjọ́ tó jẹ̀ máa kẹ́rù ẹ̀yìn ọlọ́run ó ṣe o olóòní já gbé èkó lẹ́kùn tá a gbé ìyẹn já tí ó. ṣé ń gbọ́ okay òun àti gẹ́ẹ̀yì náà jọ gbẹ́nu òṣì sọ́hun jèrè kẹ́kọ́ ṣì yín lọ òun àti gẹ́ẹ̀yì náà jọ ní problem which is okay gẹ́ẹ̀ yẹn lọ́mọ gidi ni mi ti ẹ̀ gba ti gẹ́ẹ̀ yẹn náà rárá gbogbo yín ti mọ̀ you know my stand for that òun ló rìn ó fẹ́ lọ jẹ Portable ni Portable gbọ́n jù lọ ni ó fẹ́ use Portable kó sá lọ Portable wá smart mọ́ lọ́wọ́ which is okay but kí ló kún Aláàfin nínú ọ̀rọ̀ yẹn kí ló kún Aláàfin ta ló ń sọ wípé ó lògùn fáwọn ọmọ yẹn so oògùn ló fi fà wá sí láti Qatar ó ń lògùn fún kí ló tí ó lògùn fún gbogbo àwọn yòókù ṣáwọn nìkan lóbìnrin tó máa toast àbójú kòkòrò wọn ló gbé wọn débẹ̀ kóògùn tó lè múyàn ẹnìyàn abẹ́ ṣe náà white gbogbo yín sọ wípé oògùn náà ń lò fún wọn ó ṣáà máa súnmọ́ wọn kó tó fògùn bá wọn ṣe àbọ̀nà jíjìn náà ló ti fògùn bá wọn ṣe dẹ̀rá jẹ́ wípé gbogbo obìnrin tó bá ń bá sọ̀rọ̀ ló máa mú mọ́lẹ̀ ńgbà yẹn oògùn wo ló fi ń bá wọn ṣe àbójú kòkòrò àìnítẹ́lọ́rùn ẹni tó jẹ́ wípé ó kúrò nílé ọba ó wá gbére sílẹ̀ lẹ̀ òun náà ṣe máa ń sọ wípé
téèyàn bá jí ọmọ lẹ́lẹ̀ kan gbé sórí bẹ́ẹ̀dì tó ga gan ó máa jábọ́ sílẹ̀. Ọmọ lẹ́lẹ̀ tó gbé sórí gold bed ó di dandan tí ò bá dénú ra yẹn kò lè survive. Ẹjọ́ òpòlọ, ẹjọ́ ò sí lọ́wọ́ ẹ̀. Ẹjọ́ ò sí lọ́wọ́ ẹ̀. Bàbá lọ síwájú ká lọ sẹ́yìn náà. Ṣó yẹ ká Aláàfin gan fẹ́rù àwọn ọmọ yẹn? Ṣó yẹ kán fẹ́rù àwọn kéékèèké yẹn? Ṣó yẹ kán fẹ́rù àwọn ọmọ yẹn? Àwọn ọmọ tó ẹ̀ṣẹ̀ jí tí ẹ̀jẹ̀ wọn ń gbóná tí wọn ò tiẹ̀ tí ìráyé rárá ó wá rí opportunity. Gbogbo wọn ò lè rí bákan náà. Wọn ò lè rí bákan náà. Àwọn òun nìkan kọ́kọ́ kúrò láàfin. Àwọn kan kúrò láàfin. Wọ́n maintain àrílì mọ̀kan tó ń ṣe. Wáyé máa ráwọn kan ìwún nírú eléyìí tó fi wípé òun ní wings. Wọn ò jẹ́ kóun fly. Ó fẹ́ fly ni. Ó fẹ́ fly ni because she's at the age of flying. Tí ò bá wá ní òbí, ó máa fly. Òbí ló máa ń jẹ́ kó ọmọ máa fly. Òbí ló máa ń jẹ́ kí ọmọ máa fly. By mentioning Alaafin, defamation nìyẹn. Defamation ni. Wọ́n sue ẹ̀ sí court, èmi ò ní kàn tí mọ́lé. Defamation, you sue the person to court. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ó yá prove ẹ̀. That is it. Tó bá lè prove ẹ̀, wọ́n á sọ fún ẹ, you pay damages. Tó bá sọ bá damage ẹ̀kọ́jọ ẹ̀kan ẹnu agentu. Ọjọ́ sí tọ́lọ́pàá lọ gbé kò change ohun ni. Lọ́jọ́ tọ́lọ́pàá lọ gbé ńgbà kan. Tí wọ́n gbé tán gbé lọ. Ìgbà tó padà kí akọ́lọ́ apologize to gentle in time yẹn. Tó bá wọn àwọn Aláàfin kan máa wò ń gbà yẹn. Tó bá lẹ́yìn eléyìí tó ṣe Portable ò tí ì ṣetán pẹ̀lú Dami. Àfi tí ò bá rí Dami. He said he has evidence of text message. Oh yeah, Tunde Makinde, bye. You don't tell me what to do on my page. Any suru. You are just nothing but a bully. I don't want bullies on my page. You are nothing but a bully. So multi-block, eh? Unshiri. Who do you think you are? Who do you think you are? Ere bọ́ sórí page you fẹ́ máa dictate. You crazy? Adéyẹmí, tí Aláàfin obìnrin tí ò bá fẹ́ fi apá ṣiṣẹ́. The same girl you are talking of, tí Aláàfin bá ṣí ṣọ́ọ̀pù fún, girl yìí máa jẹrun. She does not believe in working. Immediately she left Alaafin, tó sá lọ. This lover raised the money for this girl. Millions of money, kí ló fi ṣe? Remember, ẹ rántí pé kúrò láyé ààfin kó tó rí pé kábíyèsí kú. Kí ló fi owó yẹn ṣe? So tó bá fún ní owó jù bẹ́ẹ̀ lọ, ó máa waste ẹ̀ ni. And she's part of the people tó jẹ́ wípé wọ́n believe wípé obìnrin ọkùnrin ṣàgbọ́dọ̀ máa náwó fáwọn. Ara àwọn girls yẹn ni. Ṣé bó sọ pé tí ń bá Mandy Kiss ṣe, rí fídíò kan tí Mandy Kiss ṣe ni. Wípé ó lọ sílé ọkùnrin ó lọ sùn. Iṣẹ́ ló lọ ṣe ń bẹ̀. 100,000 per night. She's just part of those girls who believe wípé wọn ò ní dá ti ṣiṣẹ́. Ẹ̀yin ọkùnrin náà dẹ̀ pẹ̀lú ẹni tó bá yé wọn jẹ́. Yes. Ẹ̀yin ọkùnrin bọ̀ tó bá kọ àwọn ọmọ tí yẹn fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí wọn. Ẹ pẹ̀lú ẹni tó bá yé àwọn girls yìí jẹ́ pẹ̀lú owó òfò, owó burúkú, owó òṣì tẹ́ kó dání. Bẹ́ẹ̀ ni. Because you think you have that money, ẹ̀yin lẹ ń bá yé wọn jẹ́ because they are not your children. But you don't pray that to happen to your children, your own girl child. Ẹ̀yin lẹ ń fún wọn lówó. Ẹ̀yin ni. Tí wọn bá rí customer wọn kó gbá wọlé wọn lọ wáṣẹ́ ṣe. But ẹ̀yin ni customer wọn. You have all those little change tẹ́ni tó bá wá dọjọ́ alẹ́ tápá yín ò ṣiṣẹ́ mọ́. Owó tó yẹ kẹ́ fi invest ṣe nǹkan gidi, ẹ ti fi ṣèṣekúṣe dànù. Tó bá wá dọjọ́ alẹ́, ẹ wá ní wípé obìnrin tẹ́ gbé sílé ló bá yé yín jẹ́. Ìgbà tó yẹ kẹ́ fowó ṣe nǹkan kẹ́ fi di nǹkan gidi mọ́lẹ̀, ẹ ti fi ṣorí burúkú.
ẹ ti fi dán ẹgbẹ́ wọn yín at the end of the day ẹ wá ní wípé obìnrin kan tẹ́ fẹ́ style ni ò bá style yín mu ẹ mọ̀ pé wẹ̀ ṣe kinní kan ẹ mọ̀ pé kinní kan at the end of the day ẹ wá máa fẹ́ wó orí sáré kiri at the end of the day ìmí inú yín gbẹ̀ bá wọ 50 almost 60 lẹ máa rántí pé ilẹ̀ máa ti ṣú. Ó dà pé wọ́n ti fi ayé wàhálà ṣe yín àzọkùnrin kẹ́ ṣáà máa ṣe wàhálà láyé ti yín kẹ́ máa ṣe wàhálà obìnrin á mọ bó ṣe ń gádà owó ẹ gbọ́ téèyàn kan pè wọlé in the last show tí mo ṣe fún Portable ó ní obìnrin míì ó ní 3 million lọ́wọ́ ó ládẹ̀ tún máa tọrọ 100,000 á tún máa tọrọ 100,000 because àwọn ò believe in hard work wọ́n believe pé nǹkan táwọn gbé sáré abẹ́ yẹn o because ẹ̀yin ọkùnrin náà jẹ́ kó fi pé nǹkan tó wà lábẹ́ wọn ó yàtọ̀ sí tìyàwó tẹ́ gbé sílé ẹ jẹ́ kó máa fi wí pé there is something about it ẹ fi pé ń catch adventures ni orí burúkú lẹ́dẹ̀ jọ ń catch pọ̀ orí burúkú lẹ́jọ́ ń catch pọ̀ ẹgbẹ́ ọmọ yín ẹni títorí ẹ ti lówó majority ti wà Nàìjíríà ń sìn ìmí ń palẹ̀ mọ́ àti lọ sí Nàìjíríà ẹ ti tò wọ́n jọ sílẹ̀ ẹ tò wọ́n jọ bóyá yẹn lẹ́lòmíì gan ń gbọ́ bá ṣe gbogbo ẹ̀ àbú àpadà wá bá àwọn ọmọ tiẹ̀ náà tó ń lò tírẹ́ẹ̀nì tó lò fowó tírẹ́ẹ̀nì ọmọ bá yàyàkuyà mú ẹ lọ́wọ́ because ó ti bá yé ọmọ kan jẹ́ ó pẹ̀lẹ́ ń tó ran ọmọ yẹn náà lọ́wọ́ láti bá yé ẹ̀ jẹ́ because táwọn ọmọ yóò bá réyàn fún wọn lówó wọn ò ní ṣe bọ́n wọ́n réyàn kówó fún wọn náà ṣe continue wọ́n réyàn fún wọn lówó náà ṣe ń gbé sílẹ̀ ẹ wá ní ayé ń bàjẹ́ ìlú ń bàjẹ́ Nàìjíríà ń bàjẹ́ o tí mọ̀ bóyá ọmọ ẹ ló máa fẹ́ wọn lọ́la o tí mọ̀ bóyá ọmọ àpàdé wọn lọ́la so collective efforts ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí collective efforts.